Daddy Sola. Mo ti expect call ẹ ti pẹ́ now. Time wo ni lọ́la? 7:45. Okay then. Kò sí wàhálà. Kò sí wàhálà. Kí ló ṣe tẹ́rù ń bá ẹ tó tó yìí? Múlẹ̀ a máa wá gbé ẹ. Àjọ máa wà ní. Dúró, ṣé o gbàgbé iPad mi o? Mo jẹ́rìí ẹ náà. Okay, darling. I can't wait to see you too. Okay. Láyọ̀ la máa ríra. Ó dàbọ̀. Catch me. 7:45. Oh yeah, of course, no. I know she's coming in tomorrow. And already Muti book up Olani Bisha, okay? When she back around town thing. Yeah, I'm gonna see her. Ẹ ṣé o mọ̀ pé Hello? Tókunbọ̀. Hello? 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 Mo ṣe ọmọkùnrin. Switched off. Gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín Jésù. Welcome dear. Wolima. Yadura. Woloma. How are you today, my baby? I'm fine. Mom sì wá bí báyìí lẹ́ni. Wọ́n sọ wípé Uncle Taofik bímọ. Oh, òun gan pè mí, ó sọ fún mi, Tao. Dámiláre. Ìgbà wo lọ́lọ́run máa tó dá wa náà lóhùn? Sweetheart me. See. Gẹ́gẹ́ bí wọ́n náà ṣe sọ, ó ní Olúwa Dámiláre. Ọlọ́run máa dá wa láre, á fún wa lọ́mọ tiwa ní àsìkò títí wa. And when I came in, I met you praying. And I want to believe you're a praying wife. Ọlọ́run máa fún wa ní ọmọ tiwa at the right moment, ṣùgbọ́n. And that's even why I'm being reluctant in telling you about Tao's baby. Why won't you tell me? Because I don't like it when you're sad. It might affect me when you mourn and cry, you know. Anyway, báwo ni dé? Ṣé kò wá stressful? No bad, as you can see. She work for me. Anyway, jẹ́ kí n lọ bẹ́ẹ̀ serve oúnjẹ. Unnecessary. Job me, mind do me. Then she mommy now. I'm so tired. Sugar, what's your darling? Sweetheart, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ sí? Long story. Because mo ti ń pe fóònù ó ń sọ fún mi pé wọ́n switched off. Could you believe I had an accident while I was talking to you on the phone? You had what? An accident. Ṣé kò sí injury? Not really, nothing much. No, I just hit a pole. Thank God. Are you okay? Fine. So, when you not to be kind of into my fix headlamps, méjèèjì tó fọ́. Ṣọ̀npá ní láti lọ gbé àbúrò ní airport lọ́la. Yeah, I know. Are you alright? No, nothing. I'm fine. Yeah, I'm still in shock. Are you sure you're good? I'm fine. Are you sure?
But I'm still in shock. Kini, kò sí nǹkan kan. Ó dé ló wà okay. I'm fine. Seriously, I'm fine. Well, sure, okay. Should for me, I'm just too. Are you sure you're good? I'm fine. Seriously. Gbé fún wọn. Òun ni wọ́n tò sínú one luggage mi. Tó bá rántí síwájú ń dùn. Lára kí ló ṣe ọkùnrin wà mú ti látàárọ̀ kí ló dé? No, see, but just that I'm not okay with the idea I go to love. Aren't you happy for me? You understand? But just that I'm not okay. Mo miss me. Ó ṣe jẹ́ lọ. Time tí ń lọ pàápàá. 11:55 mo ní láti wà ní airport. Oh, back at the end of the solar owó landlord. Ó wà lórí fridge. Wo £400 kó yá yọ mí ní owó. Wo ló ṣe máa send owó sí mi nígbà tí mo lọ yìí ṣáà já lọ. Oh, wo de lo mo. Dámiláre. Tí kò sí kankan má ṣọ́ ọ̀rọ̀ lẹ. Kò sí láburú jàre. Táwa àti bébí ẹ̀ ń kọ́. Ọ̀dọ̀ wọn náà mú kú tí ń bọ̀. Bí mo ṣe pàdé àwọn neighbor yín nìyẹn. Wọ́n ní fún mi lọ gbé àbúrò ẹ̀ tó ń bọ̀ láti ìlú òyìnbó. Bí airport làwọn tí ń bọ̀. Bá ní kí n kú fẹsẹ̀ kan bá wọn dé níbi o pé kí n yọjú sí ẹ. Ṣé mo pé wọn ò sọ gbogbo ètò ẹ̀ ń sọ yìí fún mi ṣá? Kódà tó bá rọ́mọ ọ̀hún. Wọ́n ti jọra wọn jù bí eléèmọ̀. Ìyàtọ̀ fẹ́rẹ́fẹ́ ló kàn wá ní. Ó fọ́ ní ìgàn ṣá. Mọ́ mi ṣe ọmọ kan tó ṣẹlẹ̀, mò ń bọ̀ ẹ jẹ́ n sáré yọjú sí wọn. Ó lọ. Dáre. Tó wá tó yẹn. Mo kàn fẹ́ gbé ìgboro ní. Ó fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn bíbù yìí ṣẹlẹ̀ lẹ́yìn. Rẹ̀mí wá ń kọ́. Rẹ̀mí lé àsìkò yìí. Wọ́n bá ti lọ church. Àwọn ìyàwó ilé màmá mi mò ń bọ̀. Wow. Talks. This is really nice. I told you sister mi gan o. Oh, thank you. Àǹtí fún mi. Ó ga o. Uncle Dare ṣe wà pa. Mo kúkú wà pa. Ẹ tí ẹ sọ fún wa ń pa àbúrò yín. Ẹ má bínú sí mi. Kúkú bínú. Talks. Ẹ̀dẹ̀ kú àlejò. Ó ga. Tẹ́ bá ṣe introduction àwa ṣe introduction ara wa. My own name is Oluwa Damilare, but my friends call me Dari, so you can as well call me Dari also. I'm Jade Sola. You can call me Jade. Oh, what a beautiful name, eh? Nice meeting you. You guys are not serious. No. I'm the gentleman here, man. Let me help her, please. But excuse me, I think this thing is heavy. Sister Remingo. Sister Remi, anytime me. I want to go see church. You get more here. Oh, that's true. Today is Wednesday. I should go. Wà pẹ̀lú kíní yẹn o. Kó má lọ yọ mẹ́ lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé Olúwa máa fún yín ṣe. Ṣé wàá rí tó bá ti di lọ́la? Jérò yẹn á tẹ̀yìn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, èmi lè máa kọ́kọ́ jí. Ẹ ṣé gan. A dúpẹ́. Màámi, ẹ̀yin àtàwọn babaláwo yín. Wàá kàn máa sọ̀rọ̀ ṣáá. Kí lọmọdé ẹ mọ̀ Dáre? Ṣáà fi mí sílẹ̀ máa wò mí tèmi o.
Mo ń sọ tèmi fún yín. Ẹ rọra màámi. Tẹ́kọ̀ọ́ ń sun owó náà yìí. Kí ló ń pè náà sun owó náà? Tèmi yé mi ṣáà máa wò ó tiẹ̀. Torí ò dá kankan mọ̀. Ṣó ti gbọ́? Báwo wà níbi tó lọ? Màámi, bẹ́ẹ̀ ṣe sọ ló ṣe rí o. Àwọn girls yẹn jọra gan-an. Tẹ́ bá rí àbúrò yẹn bó ṣe jọ ẹ̀gbọ́n, àfi bí twins. Ṣé mi sọ fún ẹ? Ṣé àmọ́ aré ikú kó tún dààmú ní mọ́yàn lọ́wọ́ ni? Èmi tí mo rí wọn tí mo dẹ̀ rí pé jù ti wọ̀. Ẹ̀rí yẹn sọ màámi. Dámiláre. Màámi o. Ọkọ mi, a fẹ́ sọ̀rọ̀ tọmọ tìyá. Mo dẹ̀ fẹ́ kó yá mi ní etí ẹ méjèèjì. Màámi ṣé kò sí? Dámiláre, nígbà tí mo débí, ó béèrè Táófíkì lọ́wọ́ mi àtàwọn ọmọ ẹ̀. Kì í ṣe pẹ̀lú ọmọ ẹ̀ àti àwọn ọmọ ẹ̀. Dáre, nígbà wo ni mo fẹ́ rí ọmọ tiẹ̀? Nígbà wo lo fẹ́ bímọ fún mi? Mo fẹ́ rí ìfún ẹ̀ ò Dámiláre. Mo ti ní sùúrù dẹ̀ ti tó. Sùúrù ti tán mi. Téèyàn bá nọ́jà kan tọ́jà yẹn ò bá péyàn. Ṣé bá dẹ̀ turn back? A tún lọ try ibòmíì wò. Dáre, mo fẹ́ kó dán bòmíì wò. Mo fẹ́ kó wá ẹlòmíì. Mo fẹ́ kó pàrọwọ́. Wá ẹni tó máa ṣàbíamọ fún ẹ. Ilẹ̀ tí ń ṣú ò kéré sí. Màámi, gbogbo nǹkan tẹ́ ẹ sọ ni mo ti gbọ́. Ẹ máa gbé ọmọ wa, ẹ dẹ̀ máa pọ́n ọmọ wa. Lágbára Ọlọ́run. Ṣùgbọ́n màámi, a lè dá kinní yìí ṣe. Mo fẹ́ kẹ́ ẹ da ìgbàgbọ́ tiyín, kẹ́ ẹ dàpọ̀ mọ́ tiwa. That way, Ọlọ́run máa tètè gbàdúrà wa. And Ọlọ́run tá à ń sìn kì í ṣe bí o. Àwí má yẹ wọ́n ni. Ó máa fún wa ní ọmọ tiwa ní àsìkò tó tọ́ tó dẹ̀ yẹ. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń dàgbà gbọ́pọ̀ mọ́ra wọn ni? Mo ló ti sún mi. Sùúrù ti tán mi Dáre. Mi ì lè ní sùúrù kankan mọ́. Ọmọ ẹ lèmi fẹ́ rí o. Mo fẹ́ rí ìfún ẹ. Mo fẹ́ gbé ọmọ ẹ jó báyìí. Mo dẹ̀ fẹ́ gbé ọmọ ẹ pọ̀n sẹ́yìn. Ní kò pẹ́ dẹ̀ ni o. Dámiláre, dánbò mi wò. Tèmi mo sọ fún ẹ, dán ìbò mi wò. Màámi, ebi á ti máa pa yín. Ebi ò pa mí. Ẹ má wọrí, ebi á ti pa yín. Ebi ò pa mí sẹ́. Ebi kọ́ ti ẹ̀ mú, ebi á ti pa yín. Ebi ò pa mí, ebi ò pa mí. Atum, seriously speaking, mi ò lè dúró mọ́ rárá. Ṣọpọ́jọ́ ti lọ gan. Ẹ jẹ́ kí n tètè máa lọ bí iṣẹ́. Ìwọ ló máa bá mi gbé àwọn ọmọ ẹ lọ sí school nìyẹn, okay? Ó dá mo ti gbọ́. But ṣé ò bá yẹ kí mo sọ fún ẹ pé mi ò ní lọ sí shop lẹ́nìí? Mo fẹ́ lọ fún shopping then tí bá ṣe tán bẹ̀ máa lọ rí dentist mi. Mo rántí. Yeah, it's nice. Okay then. Good nice day. Ẹ káàárọ̀. Àǹtí mi ẹ káàárọ̀. Oh, you're here. Well, how was the night? Not bad, but my AC isn't working properly. Kí ló tó wá sọ? Mi fẹ́ disturb yín ni, ẹ mọ̀ ilẹ̀ ti ṣú and mo kọ̀ pé tó bá dàrọ̀ ìgbà máa sọ fún yín. Ẹ wo, mo ti ń kánjú lọ síbi iṣẹ́ ńsìn, okay? Tó bá di alẹ́ tí mo bá dé, màá bẹ̀ wò. All right? All right. Okay, babes. Let me run along. Bye. Bye, doll. Èmi ń lọ fún shopping. Ṣé yìí wà tẹ̀lé? No, because shopping mọ́mi lára má ti drop ẹ̀ lẹ́nìí. So mi nílé tẹ̀lé yìí. Oh yeah, ó sọ bẹ́ẹ̀. Okay. Màá bẹ̀ pé cab tó máa gbé ẹ. Á gbé ẹ lọ dúró díẹ̀. Á dẹ̀ gbé ẹ padà wá. Okay. But ẹ mọ̀ kan, ẹ jẹ́ bá mi ra oògùn malaria. Because mosquito jẹ ẹ̀wọ̀ púpọ̀ ló ń yún mi. So ẹ jẹ́ bá mi ra tẹ́ bá ń bọ̀. Pẹ̀lẹ́, mo ti gbọ́ máa bẹ ìra wá. But òun láti get used to it. Ó ṣọ́ pé òní wà ló ń lé. Máa bọ́ síta, máa rìn káàkiri gbogbo compound. Kíkẹ́ lọ́wọ́. Okay then, I'll see you later. All right, yeah. All right, bye. Take care. Yeah. Mi mo bí ṣe máa júwe fún yín bọ̀, máa gbé fóònù fún neighbor mi sìn. Jáde. Eré àwo nìyẹn? Èbúté mẹ́ta ní Ìbàdàn street. Ẹ káàsán ọmọ ẹ má bínú. Ẹ káàsán. Yes ma'am. Yeah. Èbúté mẹ́ta. Dámiláre, kí ló tó ṣe kúkú drop wọn instead? Sure. No problem. Okay. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Máa drop wọn. Area mi nìyẹn, mo kàn tiẹ̀ mọ̀ bẹ̀ dáadáa. Ní bínú ni ẹ jọ̀ọ́. Ṣé gbọ́?
Are you sure you don't want to join us? Oh, okay. Ẹ ṣé gan ni ma. Ẹ má bínú àní pé nǹkan fẹ́ drop nǹkan ni. All right. All right, then. I'll be right back. Let's go. Let me help you with your bag. Oh, thanks. Erama. Ó jàre. Yes, ma. Rẹ́rẹ́. Ó kàn tiẹ̀ ló fáyìn tiẹ̀ ní. Ṣé àmà já sí mi lárẹ̀? Ẹ ṣé ma. Báwo ni gbogbo nǹkan? Fine ma. Dámiláre òde wá sílé o. Ó lọ drop àbúrò àǹtí fún mi níbọ̀ wá yẹn. Ó lọ drop ẹ̀ síbi kòkòdè ní pẹ́ dé. Ó dẹ̀ dùn mí o. Mi ì dẹ̀ wá nílé dúró. Ṣùgbọ́n mo jáde mo wá ní kíní mo wá ní kí n ra. Mọ́ mi ilé ìpọ̀ o. Pé kí n gbé fún ẹ. Má lò kéré aya mi. Eléyìí. Má lò kéré nǹkan ní ìrora fọwọ́ bá. Ẹ ṣé gan, God bless you ma. Ẹ kú gbà gbogbo. Ọlọ́run á sọ yín lẹ́sọ̀ọ́ rẹ̀. Àmín 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 àmín. Ẹ dẹ̀ kú ọwọ́ lómi. Àwa nìyẹn o. Tiẹ̀ náà á kú dé. Àmín Wàá Jésù. kú finú ṣeré. Àmín Jésù. Wàá fẹ́ ìgbọ́mọ kan. Àmín. Àdúrà á kú gbà. Ẹ̀rọ màá bẹ́ẹ̀ máa kúkú dúró dé. Mi nílé dúró. Jíṣẹ́ fún. Bóyá á pè mí ni. Torí òun fúnra rẹ̀ ló ní kí n rí òun fún ti ìkómọ Taofik tá fẹ́ ṣe. Ìgbà tí mi dẹ̀ ti rí bóyá pé àbí kóun fúnra rẹ̀ kó Iye yọjú. tó bá ti dé màá bá yín jíṣẹ́. Kó bá mi Ẹ jíṣẹ́ ṣé fún. gan ma. Yẹ ó mọ nǹkan. Mo láti pẹ́ padà. No. Uncle mi wá ń bí báyìí. Uncle Talks. Okay. All right there. Okay. All right. Love you. Bye. So Jade, is your AC working now? Yeah, it's okay. Sure. So tell me, who are you chatting with at this hour of the night? Lara, my flatmate now. Flatmate, eh? Uncle Talks, Lara kan náà. Tájú jọ ń gbé. It's fine. So are you enjoying your holiday? Not bad. Thanks to what's his name? Dare. But boy, he's so nice. He's been taking me everywhere. That guy. Ọpẹ́lọpẹ́ Lara mi. Dare. Tell me, what's going on between you and this Dare of a guy? Èmi àti Dare, there's nothing between us. He's just a friend. Uncle Talks, you poor. Jade. Oh. Shuri, listen, eh? I'm not joking. See, listen. Ọ̀rẹ́ mi, má gbàgbé nǹkan tó ní máa bá mi rọ̀ tó bá ti lọ sọ́jà o. Gbàgbé ìwọ ìní ẹ̀dọ̀. Ó ta sí mi nìyẹn. Gbàgbé Kúnlẹ̀ o. Àǹtí Bọ́sẹ̀. Jáde. Ọmọ tó sexy. Ẹ kújọ́ mẹ́ta. So, how was the party? It was okay. That was the drop me. Ó sá lọ bóyá word padà. Òun ló gbé ẹ wá. Ó ga o. Fún mi. Ṣé Jáde ń date Dare ni? Ṣé bóun ló wà wájú ẹ yóò dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀? Ń gbọ́. Àǹtí Bọ́sẹ̀, kò sí ọkọ láàrin mi àti Dare. We're just friends. Besides, he's happily married. Ẹ wo, ẹ fi gbogbo òyìnbó yẹn lẹ̀. Bá mi wọ kitchen, bá mi lọ sí white rice. Òun gan ti ń pẹ́ látẹ̀kàn pé òun fẹ́ jẹun. Ibi lè ń pa àwọn ọmọ mi náà. Àbáyé tọ́nà sí jollof rice. Ẹni sùúrù. Ṣé ó lè dáná ni? Eléyìí, one and only classic kitchen ní UK. Òun ló ń wò yìí. Really? Ó yá mi lè wait láti taste Àbáyé tọ́nà sí jollof rice. Mo bá exile lọ change ẹgbọ́. Okay o. Máa rí i. Ó ga jù. Ọlọ́run sọ pé ó máa jẹun lénìí nìyẹn o. Mi lè wait kó tètè gbé wá, ebi ń pa mí. Ìyẹn náà dáa. Fún mi, first thing tomorrow morning, gbé ọmọ yẹn lọ sí hospital.
Kò ń ṣọmọdé náà, ọgbọ́n nǹkan tó sọ lòun ti wà okay. Ó ń parọ́ fún ẹ ni. Ó ṣàmà àwọn ọmọ ayé ìsìn. Mo wà 100% sure pé ọmọ yẹn ní oyún ni. Kí ló fọ́ ni? Bọ́ọ̀sẹ̀, ọmọ tó sì lójú ọ̀sẹ̀ méjì lọ, níbo ló ti fẹ́ lóyún? Ó rójú ẹ̀ bó ṣe funfun ni. Ṣé o mẹni tó lóyún ni? Ọmọ tèmi ń wò yẹn, ó ti lóyún o. Jáde sọ́la. Ọ̀rẹ́ mi, tó bá di ní ọ̀la, tètè lé ọmọ yẹn lọ sí hospital. Má ní mi sọ fún ẹ o. Fún mi, leave her alone. Hey! Tèmi ni pé, ṣé kò ṣe pé Dáre ló fún ẹ lóyún ṣá? Àǹtí mi, ẹ fi mí sílẹ̀. Mo fẹ́ sùn. Tó bá jẹ́ Dáre ńkọ́, ṣojú ọmọdé ni. Ó dáa, ṣé o rí? First thing tomorrow morning, we are off to the hospital. Yeah? Ẹ fi mí lẹ̀, mo fẹ́ sùn. Ṣùgbọ́n ní tó ńkọ́, ó lóun fẹ́ sùn. So, jẹ́ ká náà máa lọ sí ọ̀dọ̀ wa ká lọ sùn. Sùn rẹ̀. Ó dọ̀la. Dáre Sọlá, ó ti wá ya wèrè pátápátá. Èmi náà rò náà. Mo rò báwo ló ṣe máa lọ lóyún fún ọkọ àǹtí ẹ̀? Her husband to be. That is rubbish. Maybe you don't talk to her properly. And if you see somebody responsible and talk to her, tó bá sọ̀rọ̀, a mọ̀ pé kò dákẹ́ máa lóyún fún ọkọ àǹtí ẹ̀. That is rubbish. Tó bá tẹ̀ ṣe pé ọkọ àǹtí ẹ̀ nìkan ló lóyún ṣe bí èèyàn bá tiẹ̀ dá nítorí ṣe tú sọ̀m. Kéèyàn máa jẹ́ nílé òròkó tó máa jẹ́ nílé egúngún tú sọ̀m kéèyàn máa ṣe tú sọ̀m nínú ilé kan náà. That is bad idea. That's bad. Maybe she come from London, because you people that come from London, they used to do twosome. They would do in front of the house and go inside the middle of the house and do the second one. They like the two both together. Àbúlé sí lélẹ́yìn ni èwo ní two house tán sọ. Alẹ́ èèyàn ṣe twosome èèyàn méjì ọkọ màdá ń fọ lẹ́nu. Ọmọkùnrin gbẹ̀gbẹ̀rán ti bí ọkùnrin kan tí irun gbọ̀n ẹ̀dá ìgbà tán design flower báyìí tí ń gbé apartment ibẹ̀. Ìtọ́mà. Ìyá ọtìgbà àti ọkọ màdá àwọn méjèèjì náà ń fọ lẹ́nu lẹ́ẹ̀kan náà. Ètò wa ṣe mí ni pé àǹtí rẹ̀ ò sì mọ̀ o. Bóyá àǹtí sì mọ̀ ń dákẹ́jẹ́ ni ìmọ̀ àìmọ̀ ìgbà mi tèmi mọ̀ yọjú mi bí dájú ó sì mọ̀ gun rè. That's what I'm saying. You don't even go to school at all. Àǹtí mi! Bàbá mi mọ̀ mi mọ̀ kó tó ṣe. Mi mọ̀ kó tó ṣe dúdú ọ. Bá mi wá lọ mí. Mi mọ̀ kò ṣubú ọ bá mi wọ́. Bá mi wá bá mi yẹ wọ́. Fún mi ni mo káàkiri fún mi. Káàkiri sà. Mo káàkiri. Mo dáná. Àǹtí mi, oúnjẹ yìí ti rẹ́dí ẹ wá jẹun. Jáde, mi ò ní appetite. Látàná, ẹ wá jẹ díẹ̀, kó bá jẹ díẹ̀, ẹ wá jẹun. Ibi ò pa mí, ọkọ mi ńkọ́? Wọ́n ti lọ sí hospital.
bí mo ṣe ń bọ̀ fún tèmi lẹ́yìn tó ṣẹlẹ̀ lánàá ni ọ̀rọ̀ pọ̀ tó pè mí pé ṣọ́ọ̀pù wọn ò fàyà mà. Ṣọ́ọ̀bù ta ni? Ṣọ́ọ̀pù mọ́mì mi. My shop. Ẹsẹ̀ jọ ìṣúwọ́ lára kùtùkùtù. Bọ́ ma wọ́n ti pe àwọn fire brigade ma. Gbèsè. Kó ṣe wọ́n síta jọ. Ó dára. Tani mo ṣe? Tani mo ṣe? I'm so worried about Mr. and Mrs. Giwa. Àánú wọn kàn ṣe mí ní gbogbo nǹkan tó kàn ń ṣẹlẹ̀ nílé wọn. Èmi gan wà worried. Oríṣiríṣi nǹkan ló kàn ń ṣẹlẹ̀ sí wọn lójoojúmọ́. Mọ́tò tó sì wọ́n jí yẹn ó dùn mí o. Ọ̀ ìyẹn nìkan ni. Ṣé àárọ̀ àná kọ́ ni ọmọ kan tẹ̀ wọlé wá tó wá ń pariwo pé ṣọ́ọ̀bù àǹtí fún mi ń jóná? Mo gbọ́ yẹn náà. Oh God. Then the daughter, the grown-up daughter, ó kàn fò ṣọ́lẹ̀ ó dẹ̀ kú bẹ́ẹ̀ yẹn. Oh my God. Dúnú kí ló ń ṣẹlẹ̀ sí fámílì wọn yẹn tó fi jẹ́ pé oríṣiríṣi news everyday kí ló ṣẹlẹ̀? Kò tẹ yé mi gan náà and the poor girl Jádesọ́lá ọmọlọ́mọ àánú ẹ̀ ṣe mí gan. Jáde ní kíni? Ṣé jáde nìkan ṣe ni? Nǹkan ń ṣe àwọn ọkọ àtìyàwó ń pariwo jáde kí ni tiẹ̀ pẹ̀lú jáde? Òjòwú dé. Obìnrin mi ò mí nà ẹ̀bẹ̀ yẹn o ó ti ń rù lọ bù mí o. Ìwọ Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ sí mi yìí? Ṣàánú mi Ọlọ́run. Wo fún mi o ò ní láti jókòó tẹ̀tẹ̀rẹ̀ báyìí ó láti jáde sọ́rọ̀ ara ẹni because kò ṣe ń dúró wò. Èmi náà mo mọ̀ pọ́rọ̀ mi ò kì í ṣojú lásán torí pé ojúmọ́ kan bá ìyá àjálù kan ni kí ló dé ta ni mo ṣe. Ìwọ náà wò mi ò ní business tí mo ń ṣe mọ́ kò sí ṣọ́ọ̀bù kankan mọ́ wọ́n tún wá lé ọkọ mi ń bíṣẹ́. Ṣé o tiẹ̀ rí èmi láti ọjọ́ tí mo ti délé ayé ní ìrírù wàhálà tó bá yẹn rí. Wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ kò tún ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n fẹ́ pa á ni. Ó sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi. Olówó mi ìmọ̀ ètò tún máa ṣẹlẹ̀ sí wa lọ́la báyìí mi ìmọ̀ ètò tún máa gbé wa lọ́la kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la. Ayọ̀ ní lágbára Ọlọ́run wò ó fún mi ó need serious prayer o àdúrà lọ̀rẹ́ need kó ṣe kún. Èmi náà mọ̀ pé mo ní ìdẹ́ ìwọ náà kí lè tó fi mí sílẹ̀ ṣàánú fún mi àdúrà tí mo fi ẹnu mi gbà yí bá mi bu wọlé àṣẹ lọ bá mi dojú tọ̀tà bá mi dojú tọ̀ alábòsí tó wá di ọ̀rọ̀ mi. Ó ló máa ṣe. Ó dà. tó bá gbé lóòótọ́ ló wà lórí ìtẹ́ tó bá gbé lóòótọ́ ló ń jẹ́ èmi ni Ọlọ́run sọ̀kalẹ̀ kó wá fojú àṣebí hàn Ọlọ́run sọ̀kalẹ̀ kó wá ṣíjú àánú wò mí Ọlọ́run wò ṣàánú fún mi ẹ sọ̀kalẹ̀ kó wá fojú àṣebí hàn ní orúkọ Jésù ẹ ṣíjú àánú wò mí ẹ ṣíjú àánú wò mí Ọlọ́run wò ẹ fojú àṣebí hàn Ọlọ́run wò ẹ fojú àṣebí hàn Ọlọ́run wò ẹ fojú àṣebí hàn ní orúkọ Jésù. You're not serious. Really, if you see that film here, kò sí nǹkan tó ń wá tí o sì ń bẹ gbogbo. Is it? Yeah, from action to love to emotion to gbogbo ẹ̀. Ó yá ti yá mi lálẹ́ yìí, máa wò lálẹ́ yìí. Mo drop ẹ náà, ṣé mi drop ẹ lálẹ́ àná ni? No, àǹtí mi ò sọ fún mi. Are you serious? Mo drop ẹ. Kí ni gbogbo ẹ̀ tó ṣe sí? Jáde sexy. Báwo ni? Okay. Ẹ káàárọ̀ ma. Mr. Dare. Ṣé wàá pa? Jáde, ó lè kún marry later. Marry later. All right, bye. Jáde, báwo ni? Àǹtí ẹ̀ ń kọ́.
wọ́n sáré jáde láàárọ̀ yìí máa ní o. But mo sọ fún pé mo ń bọ̀ wá náà. Báwo ni? But mo sọ fún pé máa wá rí láàárọ̀ yìí náà. Anyway, no sí problem. Jáde. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àti Dáre náà? Àǹtí Bọ́sẹ̀, ètò ti dé. Èmi àti Dáre ọ̀rẹ́ lásán ni wá. But tó bá yẹ pọ̀ ọ̀rẹ́ lásán ni ta lẹni tó wà lóyún inú ẹ ṣọkọ ẹ̀gbọ́n ẹ ni. Àǹtí Bọ́sẹ̀. Àbí Bọ́sẹ̀. Dúró náà, èmi mà ló ń bá wí. Ó ya wèrè ni. Mo gbé. Èmi. Irú ìwà burúkú wo ló ń jáde lẹ́nu ẹ? Tí n bá wá lóyún fọ́kọ ẹ̀gbọ́n mi, ìwọ ń tiẹ̀. Ilé ẹ̀gbọ́n mi ni mo wà. Ṣé o mọ̀ pé nǹkan tó bá ṣe ní ilé yìí àṣegbé ni? Jáde ṣé o realize pé èmi mà ló ń bá ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ. Lẹ́nu ẹ̀ sọ̀hún, ta ni ẹ́? Ṣé tó kí mo ti respect ẹ? Tó o bá kó ṣe ẹ kó ń bí báyìí, màá pẹ́, màá dẹ̀ jókòó tì. Wàá pa mí kẹ̀. Láàárọ̀ kùtùkùtù, kó ṣùgbọ́n síta. Ẹ wò sẹ́ni olófòfò ni wọn mo ṣe bẹ́ẹ̀ tú gèlè wọn tó dàbí ìyálóde Ìbàdàn ni bọ́sẹ̀ máa sọ fọkọ̀ fún káàkiri náà. Ó yá wèrè ni ewo ń tiẹ̀ kó ibi kókó ìbá ìjọ àbúrò ṣì lélẹ́yìí kò bá wọn kókó ṣì ẹ ti rí kankan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kí ni nǹkan tẹ́ ẹ ṣe gangan fábúrò yín? Mi ò ṣe nǹkan kan fún un. Kí lẹ rí sà? Gẹ́gẹ́ bí ìṣípayá tí a fi hàn mí, mo rí àbúrò yín ó mú ìṣáná oró kan dání ó wá ń ṣá ó sì fi ń sun ayé yín. Bébí náà ṣe la nìyẹn, mo rí ìṣáná lọ́wọ́ ẹ̀. Ẹ wò ẹ lọ mú àbúrò yín yẹn ẹ mú wá síbí nísinsìn. Ọlọ́run, ọmọ ìyá mi mọ bàbá mi. Báyé ṣe rí nìyẹn o, àjùmọ̀bí ò kàn tánú ẹni abínibí a máa ṣe ni lójú ẹni. Pásítọ̀, ṣé nǹkan tẹ́ ẹ̀ sọ ni pé àjẹ́ làbúrò mi? Àjẹ́? Jádesọ́lá ló ti wà nídìí gbogbo wàhálà mi látijọ́ yìí. Bọ́sẹ̀, kí ló fún ní nínú nǹkan tí mo sọ yìí? Ṣé o lè believe pé mo ti délé ẹ láàárọ̀? Kí la tún gbọ́ o, torí mi ò tí ì gbọ́ kankan léni. Ṣé kìí ṣe pé àbúrò ẹ̀yẹn ti ń ní gángan kan? Kí ló rí? Jádesọ́lá wọ́ mi lẹ̀ lẹ́ni. Jáde wọ́ mi turuturu lẹ̀, ẹsẹ̀ mi kọ́lẹ̀. Jádesọ́lá láti máa sọ fún èmi wípé òun á pa èmi kò dẹ̀ sẹ́ni tó máa béèrè mi lọ́wọ́ òun. Kí ló ṣe fún? Ọ̀rẹ́ mi, kí ni mo fẹ́ ṣe fún? Mo kàn béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló wà láàrin òun àti Dáre? Because mo jọ wá àwọn méjèèjì papọ̀ ni ló bá tán o, làbúrò ẹ̀ bá gbómi parí. Kò sí nǹkan tí ò sọ sí mi tán. Àbúrò ẹ̀ láti máa rán mi sílé. Jádesọ́lá, pásítọ̀ mi tiẹ̀ ní kí n mú wálé ni. Lọ́mù. Bọ́sẹ̀, ẹ̀rù ń bà mí. Àbí wàá tẹ̀lé mi délé? Èmi tẹ̀lé ẹ délé? Mo sorry, mi ì lè tẹ̀lé ẹ délé. Kí ọmọ òṣì yẹn, ọmọ àjẹ́ yẹn kó lọ pa mí. Èmi ò dẹ̀ tí fẹ́ kú sìn. Ìwọ wo you on your own. Tètè yá gbẹ́rù ẹ̀ ẹrù ẹni. Ní ilé bẹ́ẹ̀ gbé kò possible. Wà ló ń jẹ ń lè ní rí ń pè ní kí ló ṣẹlẹ̀. Sẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà ni. Sọ́rí ọmọ jó ń jẹ lọ. Bọ́bá àdọ́gbọ́n sáko lè ọmọ ajẹun bí báyìí. Irú iná mọ́tò sínú agolo làkàsírà tẹ́ mọ̀ gbé mu tọ́rọ̀ pọ̀ mu làkàsírà rẹ̀. Wo bí bá ń pọ̀ lọ sí ọ̀dà bíríjì lọ́hùn. Ọ̀rì àwọn tán dín àkàrà òkú mbẹ́ ọmọ bá wà mbẹ́ ó jókòó tì ní àpẹẹrẹ kan ló ti fi jẹ búrẹ́dì tán. Ẹjọ́ mọ̀ jẹ lọ mbẹ́. Kò yọjú ẹ̀ lórí pé mo ti wá sí ibàbí. Màá wá sílé lówó bí a máa pa mí. Ṣé lè táníkà ní kí ti lọ jẹun? Jọ down cab mi. Calfman oní Calfman àwọn onípẹ́dé yìí mo ti pè yóò tó dé. Ẹ wo bóyá kẹ́kẹ́ kí n bá yín wá máa ru wa. Ọ̀dẹ̀ ni ọ́. Bóyá mo bá yín wọ orú ẹ̀ lánàá bí jẹta. Mo rò pé wèrè ni ọ ni ṣé àpò ẹ̀gẹ́ náà fẹ́ gbé ni. Màrúwá àwọn ọmọ mi náà ti wá sọ̀rọ̀ ẹrù tán fẹ́ gbé ni Màrúwá lè gbé ẹrù eléyìí. Àǹtí mi. Hello. Mi gbọ́. Èmi lọ sọ́dọ̀ mọ́ sí Lára. Ẹrù wọn fẹ́ lọ bá wọn drop ẹ̀. Ìta inú ilé. Okay. Ẹ mọ̀ gbé lọ ẹ mọ̀ gbé lọ. Oúnjẹ. Okay.
Sáàtì bàǹgàdà bá ń tọ́jú ẹ̀dá kan bàjẹ́ kan yóò. Ṣé wọ́n lè nílé ni? Ṣé eléyìí jọ ń jẹ? Tẹ́ fún mi sìgá. Wọ́n ṣépè fún ẹni. Ó yá jẹ́ abọ́lẹ̀. Bọ́lẹ̀. Ẹ sọ fún mi pé church lẹ mú mi wá. Mi ò bọ́lẹ̀ o. Ó dẹ̀ jẹ́ àwọlé. Àǹtí mi ò wọlé. Ṣé bó níbi tí ẹ ká lọ? Ọ̀dọ̀ mọ́mì làwọn lè kẹ́ gbé mi lọ. Ẹ dẹ̀ gbé mi wá sí church. No, mi ò wọlé. No, mi ò wọlé o. Ṣé bí white garment ló ń lọ lọ́hùn? Èmi kàn máa ń lọ lásán ni. Èmi fashion mo lọ ń ṣe ń bẹ̀. Mi ò believe gbogbo nǹkan tó máa ń sọ. Really? Mi ò bọ́lẹ̀. Ó dẹ̀ jẹ́ ọkọ mi. Let's go inside just for 2 seconds. Àǹtí mi ò wọlé and more so nǹkan tí máa lò mi mú dání mi wọlé mi white garment no. Pastor òun rẹ̀. Èmi rẹ̀ bíi ti báwo. Jáde kí ni mo ṣe fún ẹ kí lè ṣe mi gan. What's going on here? Ẹ̀ṣẹ̀ wo gan-an ni àǹtí ẹ̀ṣẹ̀ tó fi ń dáná sunlé ayé rẹ̀? Dáná sunlé ayé wọn àzá o kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí. Bẹ́ẹ̀ ni ìwọ. Ẹ jẹ́ ká wúlẹ̀ fún ẹ. Jehovah, Holy Michael, Jésù Kristi, alágbára nínú àwọn ọ̀run, ìṣípayá ọ̀run tó ga jùlọ. Ẹ fi ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Jésù Kristi, Olúwa wa. Ẹ dìde. Arábìnrin, èwo ni ìṣáná ibi tí o. Dúró. I'm sure que sister mi ló drop ẹ. Oh, really? Yeah, wọ́n lọ ṣe shopping láàárọ̀ yìí. Ṣé Ishanna yìí náà? Àwa la máa ní. All right, then so máa rí ẹ later, yeah? All right, go take care. All right, yeah. Ṣé bí Ishanna tí mo mú wọlé nìyẹn? Bẹ́ẹ̀ ni pásítọ̀, èmi gan ni mo gbà Ishanna yẹn lọ́wọ́ ẹ̀. Ishanna ibi tí ẹ mú wọlé yìí, òun ló fa wàhálà sínú gbogbo ayé yín báyìí. Ìgbàkúgbà tẹ́ bá ti ṣá Ishanna yìí, ohun burúkú ló máa ṣẹlẹ̀ nínú ilé yín. Abájọ, mo rántí first time tí mo kọ́kọ́ lò. Ìgbà tí mo ṣá, I felt really weird. Bẹ́ẹ̀ni pé atẹ́gùn búburú kan ó fẹ́ lù mí. Òótọ́ ni o pásítọ̀, ní ọjọ́ yẹn ó dákú. Kódà ọ̀rẹ́ mi tó wà lọ́dọ̀ mi, ó ń rò pé bóyá ó ti lóyún ni. Abájọ tó fi sọ̀sọ̀kúsọ láàárọ̀ yìí. Ǹjẹ́ ti wá ṣá Ishanna náà lénìí? Èmi ò tí wọ kitchen láàárọ̀ yìí. Èmi náà ti lọ. Ìgbékùgbé tẹ́ gbé wọlé rèé o tó ń fa wàhálà sínú ayé yín. Sista Jádesọ́lá, a jẹ́ pé ẹ̀yin lè rin àrìn fẹsẹ̀ sí. Wọ́n dẹ̀ kìlọ̀ fún mi. Mo rántí. A kú ìjọsìn òní o. Ẹ ra mà. Àǹtí ẹ̀jọ́ ṣé mo lè rí yín mà? Ṣé mi? Rárá, àǹtí yẹn ni. Ẹ̀yin mà bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ má bínú wọ́n ń bọ̀ o.
ìjọsìn ẹjọ́ ṣe ẹ̀bí ní àtọ́ torí pé bá a ṣe wà nínú ìjọsìn lẹ́ẹ̀kan a mú mi rí àwọn ìṣípayá kan sí ọmọ ènìyàn ni ipò ọmọ ènìyàn fẹ́ rin ìrìn àjò kan ní sáà tí a wà yìí kò bá jẹ́ dá tí ọmọ ènìyàn bá lè dúró kẹ́ ní sùúrù díẹ̀ kí sáà ìkọjá lọ kó lọ́n fi lè rí àwọn ibi kan lórí ọmọ ènìyàn ni. òótọ́ ni pé mo fẹ́ travel but mo ti ra ticket. tí ẹ̀mí bá wà ìrètí ẹ̀mí èèyàn ó jẹ́ ìjọ owó tíkẹ́ẹ̀tì ìgbọràn ó jẹ́ ìsọ̀jọ́ láfíà ní fún mi. ó dà ọ̀ma o. ìgbọràn ó sàn ju ẹbọ rúru lọ. Pásítọ̀ kí wá lọ́nà àbáyọ. Ìṣáná yìí ẹ mú kúrò nílé yín ẹ mú lọ sí ọ̀nà tó jìn sílé yín dáadáa àwa lọ ya ilé yín sí mímọ́. Ṣé a lè máa lọ báyìí. Why not. ẹ wo mo ní deliverance mi ìfẹ́ kẹ́mi búburú yẹ kó tẹ̀lé mi padà sí London ẹ jọ̀ọ́ Pásítọ̀. ẹ níṣòro kankan ṣùgbọ́n mi Ọlọ́run ni kí n sọ fún yín pé kẹ́ ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu yín o kí ara yín má ti bí ọ̀rọ̀ mú yín àti wípé ẹ ṣọ́ra fún ìbínú yín kì í ṣe gbogbo èèyàn lèèyàn lè máa bá sọ̀rọ̀ anyhow. mo mọ ẹ wo àǹtí mi ẹ jọ̀ọ́ mo ti ṣe ọ̀rẹ́ yìí mo bú wọn ẹ wo mo wọ́ wọn ẹ ṣe bá mi bẹ̀ wọ́n. ó ti sọ gbogbo ẹ̀ fún mi má wọ̀rẹ́ má bá sọ̀rọ̀. àǹtí mi ẹ jọ̀ọ́ ṣé mi ti lè padà sí ilé ìjọ. jáde sọlá ilé ni ilé ẹ anytime. kí lè tún dúró ṣe báyìí ẹyọ kan tó kù yẹn ó ṣe pàtàkì gan. òun náà ni mò ń wá. ẹ mọ bí tẹ fi sí rárá ni. mi ìdẹ̀ tí lò láàárọ̀ yìí even bàtà ọ̀rẹ́ àǹtí wa mo ní kó wọlé kí n ṣe oúnjẹ fún wọn and she said no so mi ì tí ì lò ó lè ní àtọ́. ẹ wo èmi ìṣáná ẹyọ kan tá a wá yìí ó ṣe pàtàkì gan ẹ ní láti ronú kẹ mọ ibi tó wà. mo ti rántí ó wà lọ́wọ́ òkèlè èmi àtọkẹ́lẹ́ ló lọ́sàn-án yìí. ta ló tún jókè. gate máa wà ní èmi àti ẹ̀fẹ̀ mu sìgá lọ́sàn-án yìí ẹ̀wọ̀n ó yẹ sẹ́ lọ gbẹ́ mọ̀jẹ̀ ká tí mo ẹ bá mi ẹ̀bùn mi láṣìírí mo ń bọ̀. èdè ìbùn fa sìgá ẹ kó ṣàṣe kíákíá kó jẹ́ ká lọ ta ní lọ. kí ló dé. láti ṣẹlẹ̀ wàhálà wọn. ìṣàwọn tó fẹ́ lọ́sàn yìí náà. ìsáná bàbá mi mu sìgá ó dá ṣe láìta àwọn tí mo gbọ́dọ̀ gbọ́ wà nílé. ìsáná. ìṣàwọn tí wọ́n. ẹ̀yìn làbátò tí mo sáná lọ. mo ní dẹ mo ti di wọn náà. ẹ lọ́ra sáná tẹ́lẹ̀ ra sáná. torí ìsáná tẹ́lẹ̀ ra. kí ló ṣẹlẹ̀ ẹ yàgò ní ọwọ́ ìwé rẹ kọ́ ìṣáná sí ìjọ ìṣáná dà ìṣáná ìṣáná kí ni. ẹni sùn ewu láyé wò sí bọ̀. Babato kálẹ̀sì bóyọ̀ ìgbà tó wá sọ́dọ̀ mi ń gbọ́ Martins àbí ìsáná tí mo kọ́ ọ̀dà ìṣáná wo ló fún mi. ìsáná tí mo gbé sí ọlọ́wọ́ àti sìgá. lẹ́sẹ̀ wá ṣe bí ìgbòdè tẹ́wọ́n pariwo òṣìlú. ṣó ti ṣá kí ló ti ṣáná tó. sọ́ọ̀tì àdìsẹ́ wọ́n mú wọn. àdúgbò lọ́wọ́ lọ́wọ́ tìrí sáná tìrí sáná ẹ fẹ́ sílẹ̀ ẹ wọ́n mi ẹ̀yẹ́ yín máa wọ́n mi. kí ló ṣe tẹ́wọ́n ṣe bí ìgbòdè báyìí wọ́n bá yín pariwo lọ. òkè yóò gbádùn rárá àwọn gbádùn ó ti rẹ̀. àwọn oníkan fẹ́ ba fàájì mi jẹ́ ọwọ́ mi ṣá wọ́n ti borí. àwọn oníkan ti jẹ́ kí n lọ ṣe ṣá. ó rí òkèlè gan. ogun wo tọ́ba ti bí pọ̀rí èrè ìwọ wá bá mi lọ lálẹ́ olórí burúkú ara ẹ̀ wọ́n lọ kó sí bá mi láàárọ̀ yìí. ọmọ mi ti gbọ́ gan ṣá. wo ọmọ. mọ́mí kí ló ń ṣẹlẹ̀ kí ló dé. shopping tí mo ṣe fún yín jẹ lò àwọn nǹkan tó wà nù ẹ lónìí. mọ́mí àti ẹ̀ ti lò ó tiẹ̀ ti fẹ́ẹ̀ tán gan sẹ̀. ó ti fẹ́ẹ̀ tán. ó dẹ̀ ṣú ọ̀. a lò ó. ìṣáná tó wà nù ẹ̀ ńkọ́. èmi ò rí ìṣáná nú ẹrù tẹ́ kó wà. ṣé o sí.
ẹrù tí mo gbé wá fún yín jẹ lónìí àwọn nǹkan tó wà nù ẹ̀ ló ìyàwó ẹ̀ dẹ̀ ń parọ́ pẹ́ lò. kí ni màmí sọ̀rọ̀ pa. mummy kí ni gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí a ní kò sí ṣàánú ẹrù tẹ́ gbé wá. kò sí ṣàánú kí ni ó dẹ̀ ń bá mi sódẹ̀ tún tẹnu mọ́ pé kò sí èmi kọ́ ni mo dì í ni nǹkan tó pé mo di gbogbo ẹ̀ papọ̀ tí mo bá kékeré pé ẹ̀yin lẹ ní inú ilé yìí dẹ̀ ló yẹ kó wà. Màmí wọ́n mọ ìṣáná tí màmí sọ tí ẹ̀ ń ṣe ìṣáná tí like around that time tí màmí wá sílé. èmi àti jáde àríṣáná kan ní entrance wọn àbúrò fún mi ó ṣàpàrọ̀ ìṣáná wa mo lè ṣáná ó bá filẹ̀ fún màmí yẹn lẹ máa ń sọ. mo lè filẹ̀ sí. ó wà lọ́dọ̀ oníbọ̀ wa. mo gbé ilé ìlú yẹ kí ìṣáná yẹn wà ìṣáná ibi ni. ìṣáná ibi for what. mummy ẹ̀ ń dẹ́rù bà wá kí ni gbogbo ìtẹ́ ń sọ yìí. ìwọ ló ní. kí ló dé. ọlọ́run ní jẹ́ káwa rí rẹ̀. kí ló ṣẹlẹ̀ sí ìṣáná. ibi tí mo ti parí iṣẹ́ tí lọ́dọ̀ ya ẹ̀ bíbẹ̀ náà mo ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀nà nígbà tí ìyá ẹ̀ wà láyé bó ṣe ti fi ọkọ mi báyìí ní mi ti nísìnyí ní mi ti mọ nǹkan kan ṣe mọ́ mo dàbí ìgbẹ́ báyìí lójú ọkọ mi ni bí mo ṣe wá wò ó nìyẹn bí mo ṣe yanjú ẹ̀ nìyẹn bí bàtí n bá yanjú ẹ̀ bó ṣe máa fi ẹ̀yàn gan a máa wò mi ìwà fẹ́ mú tiẹ̀ gírì mo á rọra ní kí n máa ṣe díẹ̀ ìṣáná yẹn ìwọ ló ní. Mummy Taofik kí lẹ sọ kí lẹ sọ lẹ́nu tí ò dùn yìí. Mami kí lẹ sọ lẹ́nu tí ò dùn yìí. ẹ̀yin ta ló mọ nǹkan tó wà láàrin àwọn méjèèjì ta ló mọ̀ pé kì í ṣe ẹ̀yin lẹ bí mi pé stepmother mi lẹ jẹ́ ẹ̀yin wá sọ ẹ sọ. mọ́mì ìkà máa níyìn o àwọn ò ní kún kan bí ò ṣe yíyẹ kí ló tẹ̀ ń ṣe báyìí kí la ṣe fún yín tẹ̀lé dáríjì wa torí mo mọ orílẹ̀ ayé ta wà náà torí ẹ̀ ni mo ṣe di òpó ọlọ́run mú mọ́mì ó yá ẹ wá máa lọ. so ó dà pé ìṣáná yìí ló ń fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé àwọn oníbọ̀. bó ṣe rí gan-an nìyẹn bó ṣe rí gan-an nìyẹn ọ̀dọ̀ ayé dẹ̀ ló dẹ̀ yẹ kó ti bẹ̀rẹ̀ o ṣùgbọ́n bó dẹ̀ ṣe wá lọ bẹ̀rẹ̀ àwọn náà tún ní ìkíni. máa lọ títọ́ yìí ṣàlẹ́ kí lè sọ sóòdù yìí. ọlọ́run kan tó ṣẹlẹ̀ báyìí mo fẹ́ wẹ̀. níbo. ó dòdò àmọ́ fẹ́ wẹ̀ sẹ́. Lára, mo ti ń pè ẹ́ látàárọ̀. O ní láti mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi. Ẹni mi ni mò ń dálé sísá mi rú. Gbogbo ibi ṣe máa ń pè é pé ọmọ wọn kú. Ìgbà kan ṣe kọ́, àṣé mi ni mo wá ń jẹ́. Ṣé ọgbọ́n kan tí mo sọ fún ẹ nìyẹn? Lesson ló jẹ́ fún ẹ pé tí wọ́n máa ń báyàn sọ̀rọ̀ ń gbà mí kó máa gbọ́. Mo ṣe gbogbo àìdẹ́ pé èkó. Ẹ̀mọ èèyàn ti lọ sẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ọkọ̀ wọn ò dẹ́kun. Bọ̀wọ́ dẹ́kun ó tún wà láyé wà láyé. Má pè. The only thing tí mo máa sọ fún ẹ ni pé ṣára ẹjọ́ kó wá bó ṣe máa padà sí London kó lè wá bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Tó ti gbọ́ ọ̀rẹ́ pẹ̀lẹ́ ọ̀rẹ́ òun ṣẹkún mo fi yẹn lè kó ṣẹkún ló kún ẹ̀ kùn dúpẹ́ fọlọ́run ni ẹkún kọ́ ló kún ẹ̀. Ó ti gbọ́ òkè má tún bá ẹ sọ̀rọ̀. Bọ́sẹ̀ jẹ́ kí n tètè máa lọ́n tèmi. Ó dàrú rẹ̀ mi tó bá ní pé kì í ṣàjẹ́ kò kí í ṣàjẹ́ náà nìyẹn kò sí nǹkan tá a lè ṣe sí i. Pásítọ̀ ti ní kò ń ṣàjẹ́ wọ́n ti wá yanu lé wa sí mi mọ́ gbogbo nǹkan dẹ̀ ti lọ déédéé mo ti ní ṣọ́ọ̀bù mi padà ọkọ mi ti padà sẹ́nu iṣẹ́ kí la tún fẹ́. Anyway mo bẹ̀ ẹ́ yọ. Ó ṣé mo dúpẹ́ Olúwa dẹ̀ tún ṣe òun nígbà tó ọkọ mi ti padà sẹ́nu iṣẹ́ kò sí nǹkan kan mọ́. Olúwa ṣeun ọ̀rẹ́ mi tó bá di Thursday màá wá sọ́dọ̀ ẹ̀ òun á ti padà lọ́jọ́ Wednesday. Bọ́sẹ̀
ṣé mo ti bẹ̀ kó má bínú. Ó ti tán ọ̀rẹ́ mi ti tán mi bínú mọ́ ó kàn jẹ́ wípé mi kàn fẹ́ rí náà ni. Anyway kò síbi tó fẹ́ tì sí àbúrò mi àbúrò ẹ̀ náà ni. Anyway jẹ́ kí n sáré bẹ́ẹ̀ mú báàgì. Ó yá tètè lọ bá mi mú wá mi lè wait ó ṣe gan ni ọ̀rẹ́ mi. Oh God! Ọ̀rẹ́ mi bí ìfẹ́ rí. A ní kókó síta sẹ́. Mo ní mi ìfẹ́ rí sẹ́. Oh God! Má bínú. Ọ̀rẹ́ mi, má bínú. Ẹ má bínú, Aunty Bọ́sẹ̀, ẹ má bínú. Fún mi ó tóbi lọ́wọ́ mi o. Tí ò bá jẹ́wọ́ ni, kí irú ọmọ báyìí kó máa wanu sí mi. Ọmọdé ló ṣe mí, má bínú náà. Inú ló bí mi. Irú inú wo ló lè bí ẹ tó tó yẹn? Tó sọ adúrò ọ̀rọ̀ tó yẹn sílẹ̀ fún mi. Wo, wọ́n ti sọ fún òun náà pé kókó rẹ̀ níjànú. Òun náà ní ṣerú ẹ̀ lọ́jọ́ mi. O ṣe ọ̀rẹ́ mi. Ó yá fọwọ́ ara ẹ fún wọn báyìí. O ṣe gan ni mo really appreciate it. Wọ́n ní ojú òkú naughty girl. Ó yá arẹ́lẹ̀ àti jẹun sí. Pastor, ẹ sọ fún mi pé tá bá ti sọ Ìṣànà ibi inú ẹni bí ò ní wọlé tọ̀ mí wá. Kí ló wá tún dé tí bí wọlé tọ̀ mí wá lọ́sàn-án yìí? Ọmọ kan ṣoṣo tí mo gbójúlé ó tún fọṣọlẹ́ ó tún kú. Pastor, láti bí oṣù kan láti gbégbé àlàáfíà nínú ilé wa àfi bó tún ṣe wọlé tọ̀ wá wálé ni. Pastor, iṣẹ́ ló ṣe mí bí kí n kú bí kí n gbọ́rún lọ. Ọmọ yín kú. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀fún lọ́wọ́ ni bó ṣe ṣubú nìyẹn. Ice. Madam, ọkọ yín kọ́? Ó wà lọ́sípítù. Ọkọ yín gan ni ọ̀dádá o. Òun ló dá gbogbo eléyìí sílẹ̀. Ó ti forí gbé ègún. Ó ti ṣẹ̀ síbì kan. Àfi tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó sì lọ tọrọ ìdáríjì làlàáfíà tó lè jọba nídìílé yín o. Bẹ́ẹ̀ lẹ̀mí ọ̀run sọ. Ọkọ mi. Ọkọ yín ti forí gba èpè àfi tó bá jẹ́wọ́ ẹni kó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀. Mo dáràn ọ̀nà ìṣẹ́dú fún mi. Tókunbọ̀, wọ́n ní wọ́n lè kó ẹ dá. Wọ́n ní wọ́n ló fa gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí. Rántí pé
owó ti pa mí. Ìwọ ò ṣàdúró kan tó báyìí ó dẹ̀ bú ẹnu. Actually keep copy gan láti gbà yín títí dísẹ́. Ó tiẹ̀ dáa àti débi tá ń lọ wàá gbọ́ wàá wá lọ sọ́dọ̀ àwọn òbí ọmọdé yìí bẹ́ẹ̀ ni wàá lọ ṣàlàyé fún wọn pé ó ṣèṣì fi mọ́tò gbà ó wà dákẹ́ torí bí bẹ́ẹ̀ kọ́ tó kù bọ̀ àjálù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ilé yìí ni o. Ṣé o kàn fún mi? Kí ni? Jọ́jẹ́ kájọ lọ. Èmi kọ́ mi ò lẹ́mi rẹ̀ lóòótọ́ mo nífẹ̀ẹ́ o máa dúró tiẹ̀ títí dópin àmọ́ níyẹn mi ò nílé lọ. Tókunbọ̀ ti pa mí. Ó jẹjọ́. Tókunbọ̀ ti pa mí o. Màmá ẹ máa láyé jẹ. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ káàsán o. Yes ma. Ẹ ǹlẹ́ o. Ẹ pẹ̀lẹ́ ma. Mo wá kí n fún ti ọmọ yín tí ó ní ìjàmbá ọkọ̀ ni ma. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ní fi gbà o. Ẹ jọ̀ọ́ màmá ṣé ẹ rí mi ṣá? Ẹ rí ẹ o ojú ń dùn mí ojú àwọn sì déédéé dùn mí o. Ẹkún láàárọ̀ ẹkún lọ́sàn-án ẹkún lálẹ́ omi ojú ló sọ mí dání tí ò ríran wọn. Ọmọ mi kan ṣórẹ̀ mí lẹ́kún ẹ sì ń tọ́jú mi òun náà ni mọ́tò tó pa tètè pa. Ọlọ́run á dùn ní Ọlọ́run á rẹ̀ yín lẹ́kọ̀ọ́. Tọ́wá ló ń tọ́jú yín sìn. Ọmọ àbúrò mi ni òun ló mú mi kó bí mo ń gbé lábẹ́òkúta ọmọ fìdérò bí. Ọlọ́run á rẹ̀ yín lẹ́kọ̀ọ́. Ọlọ́run á dúró tì yín. Ẹ pẹ̀lẹ́ kú tọ́jú wọn. Ẹ ṣé sà ẹ ṣé gan-an. Mama, èmi ti fẹ́ máa lọ. Ẹ ń jẹ́ ìwọ̀n kan ní sà, ẹ ní mú kankan. Ń ṣòro. Tó fún mi lọ́wọ́. Ó fún mi lọ́wọ́. Ẹ kú tọ́jú. Ó ṣé o. Lọ́wọ́ àrùn ẹ̀ lọ́wọ́. Hello madam, ẹ pẹ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta ṣàlàáfíà ni o. A ṣe àdúrà mọ́jú lánàá ẹ̀mí Ọlọ́run sì fi àwọn ìṣípayá kan hàn wá. Nínú àwọn ìṣípayá yìí mo rí wí pé lẹ́yìn ìgbà tá a ti kó àwọn páálí ìṣáná yẹn àti ẹyọ kan tá à ń wá yẹn náà tá a ti kó kù nílé, àwọn kan ti wá jábọ́ nínú ìṣáná yìí, wọ́n ti jábọ́ sínú ilé yín. Ó ṣeé ṣe kó di òòṣà sínú ilé yín o madam.
ẹ gbọ́dọ̀ wá gbogbo ẹ̀ exactly gbogbo ìtẹ́ ti ṣàtẹ́lẹ̀ ó ti jábọ́ sínú ilé ó ṣeé ṣe kó di òòṣà o ẹ̀mí ọlọ́run ní fi wá sílẹ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà gbogbo ogun pátápátá lọ́lọ́run máa ṣe ẹ wá gbogbo igi ìṣáná yẹn pátápátá ibikíbi tó lè wà ẹ wá gbogbo ẹ̀ nínú kíchìn yẹn kẹrí pé gbogbo ẹ̀ pátápátá la rí o ẹ ṣe gan ẹ take care a máa fàdúrà jagun fún yín ẹ̀yin náà má sinmi àdúrà ẹ ṣe ẹ̀mí ọlọ́run ní fi yín sílẹ̀ thank you ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ màmá. ń jàre bàbá mi ẹ ṣeun àná o ṣe mo dúpẹ́ o. màmá ẹ jọ̀ọ́ má bínú wípé mo tún wá síbi láti wá yọ yín lẹ́nu ṣẹ́rí lánàá tí mo wá yẹn ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún yín ṣùgbọ́n mi ò lè sọ mọ́ torí àwòrán tí mo rí òun náà ni mo ṣe lọ pé alágbára pé kakú wá láti jọ sọ. àwòrán gbá bí ọdún àwòrán wo ni wọ́n rí. picture àǹtí mi Tẹ́níọlá ló ń sọ wọn. Tẹ́níọlá ọkọ mi ẹ tún fẹ́ figi gún ojú egbò mi ẹ fẹ́ rántí ìbànújẹ́ mi. Tẹ́níọlá òun ni ìyá ọmọ tí mọ́tò pa tó wá kí mi òun náà sì lọ́mọ bíbí inú mi. màmá ṣé gbé Abẹ́òkúta rí. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ náà lánàá wípé Abẹ́òkúta mo ti wá àbúrò mi ló mú mi wálẹ̀ yìí èmi àti Tẹ́níọlá là ń gbé l'Abẹ́òkúta. ó mọ́ mi kí a gbàgbé ń pa òun. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fọlọ́n bẹ̀ yín màmá ẹni rí ìbànújẹ́ ọmọ mọ́ ẹ̀dẹ̀ ní sunkún mọ́ ẹ má jà mí lórí ọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá délẹ̀ ní ọ̀rọ̀ Tẹ́níọlá. ó gbé ọkàn ló jẹ́ fún mi ṣé bẹ́ẹ̀ mi àtọmọ mi la jọ ń gbé òun làgùnbánirọ̀ kan wá lóun wá sí ìjọba bó ṣe fọmọ mi lóyún nìyẹn làgùnbánirọ̀ yìí bá sá lọ kò síbi tá a wá dé a ò mọ́lé ẹ̀ a ò sì mọ̀nà ẹ̀ mo bá gbà fún lọ́hùn mo sì ń tọ́mọ mi àtòyún níjọ́ kúnlẹ̀ Tẹ́níọlá òní Tẹ́níọlá kí Ọlọ́run pè àmọ́ mo mọ̀ ṣáà wípé gbogbo ibikíbi tí agùnbánirọ̀ yẹn bá wà bá láàárọ̀ bá ní ó dáa fún ọlọ́sàn ò ní jẹ́ bọ́lọ́sàn bá ní ó dáa fún alálẹ̀ ò ní gbà bó bá sì bí gba ọmọ. màmá má tún ṣépè mọ́ màmá. kí n bọ́ ṣe pé kí ni ìdí tí wọn ò fi ní ṣe pé ebí àbí amọ gidi lẹ́yìn náà. màmá ìdí tẹ́ fi ní ṣépè mọ́ ni pé èmi tí mo wà níwájú yín èmi ni Tókunbọ̀ èmi ni mo fún Tẹ́níọlá lóyún ṣùgbọ́n mo fún lówó pé kó lọ ṣẹ́yìn lọ́dún náà lọ. Tókunbọ̀ Tókunbọ̀ gíga. bẹ́ẹ̀ ni mà. ìwọ ẹlẹ́ni náà tó ká mi lẹ́yìn ọkàn tó sì kọ́wọ́ bọ̀ lójú tó fọ́n lójú tí mo wá sọ ẹkún di gàrí tí mo sì ń wà mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó mi ojú gbójú lọ́wọ́ mi. pásítọ̀ ìyẹn lẹ́ni mo ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìpè ni bí Tókunbọ̀ bá lo gba ọdún láyé kò lè jèrè ọmọ bẹ́ẹ̀ ni mo sọ. màmá mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ má tún ṣépè mọ́ èyí tẹ́ ẹ ṣẹ́ sílẹ̀ lọ́jọ́ tí ọmọ yín Tẹ́níọlá rọbí ó ti di ìtàkùn tó ti ń so èso burúkú. ẹjẹ ìjókòó bọ yé wọn bẹsẹ mi lọ́wọ́ sí ẹsẹ mi yé yé yí kejì ọmọ mi
rọ́jú wọn máa rọ́jú ni o. Wọ́n ló lè mú mọ́ra mọ́. Mo lè mú mọ́ra mọ́ díẹ̀. Ẹgbẹ́ ẹ̀ ló máa bá àwọn aṣọ ẹ̀ láyọ̀. Méjì kì í sinmi báyìí. Kì í sinmi báyìí. Kì í sinmi báyìí. Wọ́n máa ń mú ẹ̀rọ gbára sí ni ẹ. Mọ́mí mo mọ́. Ọlátòkunbọ̀. Ọlátòkunbọ̀. Ó wò mí ṣoṣo ká mi lẹ́yìn ọ̀kan. Ó lagi mọ́ mi lórí. Ọmọ kan ṣoṣo. Ojú kan ṣoṣo lọ́wọ́ orí. Ó dẹ̀ fọ́. Àmọ́ bó bá ti wò ó mọ bó bá lo gba ọdún láyé Ọlátòkunbọ̀ ò ní fọmọ sáyé lọ kò sí ọmọ kan tí ó bùyẹ pẹ̀lú ẹ lórí gbogbo àdáwọ́lé ẹ pátá kò sí tí ó yọrí sí rere gbogbo abiyamọ ayé ẹ gbà mí o ẹ wá gbẹ̀san ẹ dìde dúró kẹ wá gbè mí níjà ẹ bá mi ṣàìdá fún Tòkunbọ̀. Ẹ wò mí o ẹ tẹ́wọ́ ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ bá mi gbẹ̀san kí ilé ayé ẹ bá rògún kó má ráyè rúdurùdu rédèrèdè òun ni kó gbẹ̀yìn ayé Ọlátòkunbọ̀ kó má fọmọ sáyé lọ nígbà náà ńkọ́ gbogbo ẹni bá ti ṣe ibi láyé ó di dandan kó gbẹ̀san ibi. màmá ẹ má wulẹ̀ ṣépè mọ́ o torí bí ogún bá jẹ lọ ọgbọ̀n á máa jẹ padà. lóòótọ́ lẹ gégùn fún Tòkunbọ̀ Gíwá ẹni kò ní jẹun ọmọ ọ̀rọ̀ tẹ̀sánjọ́ náà náà wá sí ìmúṣẹ gbogbo ọmọ tí Tòkunbọ̀ Gíwá bí pátápátá gbogbo wọn lọ ṣọ́pù níṣojú ẹ̀ títí tó fi dé orí ọmọ tiyín ìyẹn Rẹ̀mílẹ́kùn yín bẹ́ẹ̀ ni torí ọkọ Tòkunbọ̀ gangan òun ló pa Rẹ̀mílẹ́kùn. ẹ dúró ọ̀rọ̀ yín ò tí ì yé mi o ṣé pé Tòkunbọ̀ òun ni bàbá Rẹ̀mílẹ́kùn Tòkunbọ̀ yìí náà kan náà òun ló tún fọkọ̀ pa Rẹ̀mílẹ́kùn. Ọlọ́run o iná ńlá kò burú ẹ wò ó ẹ má ṣe lérò wípé ẹ wá bí láti wá gbàrí lẹ́nu mi o ilé súre fún yín bó ti wò mọ́ ìbá fèpè képè fún yín ni gbogbo abiyamọ ayé bó bá jẹ́ yín ń kọ́ kí lẹ́ ṣe. Sound. Silence outside, please. Action! Sorry, I'm going to the last data. Èmi máa ń bá ẹ ṣe ọwọ́ sí wa. Okay, ọwọ́ mú ìdí sàtì. Ìyá ló jẹ́ yìí. Àwọn tàwọ̀ gbogbo ẹ̀ ní tàwọ̀. Mama, on action by Adela flashback ni. O má ṣì lù yín o torí inú tẹ̀ tí ń bí mi. Ẹ má bínú. Okay. Alright, let's see when you pick up. Action! Yay! Kí wàá ní? Ọ̀tẹ̀ báyìí ló ṣe wájú. Ọ̀tẹ̀ wàhálà ìwé ṣe wáyé ìwé ṣe báyìí. Wọ́n ṣe báyìí. Wà dé insist. Wà dé insist. Mo máa insist ìwé látàrí dàrú. Still rolling. Okay, and action.